mo kí gbogbo ọmọ Yorùbá nílé àti lẹ́yìn odi. Nǹkan tí mo wá bá yín sọ báyìí èmi Banji Akintoye bàbá yín, nǹkan tí mo wá bá yín sọ ni pé rédíò Yorùbá Nation ti dé o. Òun lẹ ń wò lórí tébù mi rẹ̀rẹ̀ wọ́n ti rà á wá, wọ́n ti kó wá, ẹ bẹ̀ sí ṣètò láti rà á o. Wádìí má ṣe ń tà. Ọlọ́run ti bá wa ṣe o, ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ká sì dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ wa tó bá wa ṣe ọ̀rọ̀ rédíò tó bọ́ síbi eléyìí. Rédíò ń lélẹ́yìí kò ju kékeré, kálukú á lè mú dání lọ sọ́nà oko, kálukú á lè mú sí ọjà, kálukú á lè mú sínú yàrá ẹ̀ kó máa gbọ́. Ẹlòmíràn lẹ tó bá ta àwọn ọmọdé ẹ̀ lè mú sí pálọ̀ kan máa gbọ́ all day long. Bó ṣe jẹ́ nìyẹn, mo kí yín o. Ajíṣe bí Yorùbá láàrí, ìran Yorùbá ò ní ṣe bí baba ẹnikẹ́ni. Yorùbá Nation Transistor Radio àkọ́kọ́ ọrú rẹ̀ nílẹ̀ adúláwọ̀, bó ṣe wúlò fún ara ilé ló tún wúlò fún àwọn tó wà lóko. Kódà àwọn aráàlú òyìnbó náà gbẹ̀yìn, kétékété ni wọ́n ń gbọ́ wa káàkiri ayé. Ẹlẹ́ran ń gbọ́ Yorùbá Nation Radio láàrin ọjà, onímárúwá àti onítẹ̀xí kò gbẹ̀yìn. Oníbejì ní frequency wa lórí shortwave 17735 kHz àti 11795 kHz. Rédíò alágbèékiri ìyẹn transistor radio tó jẹ́ ti Yorùbá Nation ní kíẹ́rà láti gbọ́ Yorùbá Nation radio station kétékété. Ẹ tún lè download Yorùbá Nation radio TV app lórí Play Store láti máa gbọ́ wa lórí fóònù yín tàbí kọ̀ǹpútà. Yorùbá Nation transistor radio ní FM, SW, AM, ó tún ní Bluetooth, Touchlight. Kódà ẹ tún lè cháàjì fóònù yín lórí Yorùbá Nation transistor radio. Yorùbá Nation transistor radio ń lo solar, battery àti iná mọ̀nàmọ́ná. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ www.yorubanationradiotv.com tàbí info@yorubanationradiotv.com. WhatsApp +447 3006 40535. Èyí kò ṣẹlẹ̀ rí kí iléeṣẹ́ rédíò kan tún ní rédíò àdáni fún ara wọn. Ìran Yorùbá ní àkọ́kọ́ ọrú rẹ̀, ìran Yorùbá ló kájú ẹ̀. Yorùbá Nation Radio TV, ohùn àlàáfíà.